Ankara lé ẹ̀ka bọ̀là ń kéré ọ̀nà ìbáraẹni tó jọ mẹ́ta máa kí wa pé àkójọ mẹ́ta ẹni olùfẹ́ ẹwẹ́ wọn àkójọ mẹ́ta ẹ̀kú dédé àsìkò yìí ẹ̀kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa làbá yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírò ayé pẹ̀lú ìrẹ̀gẹ̀rẹ̀ntẹ́ àti bàbá àlùbáríkà ẹ̀bìdà ní ìlú Ìgbódù ní Kòdú ọ̀gá ẹ̀lùkù mẹ́dẹ́ bàbá wọn ń kalẹ̀ láti yànnà náà tí a bá gbé wá sí wájú bàbá o. Yèyé oge ara àánú gbà o àní ṣìṣe o àní ṣílẹ̀tẹ̀ o àní rí bínú Ọlọ́run wàhálà ò ní wọlé tọ̀ wá o pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe rí wà láhùlà wà láàkúwátá ìlà àbílà ẹ̀ àlẹ́ ilẹ̀ ẹ̀sìn. ìyára lé ẹ̀ṣà mi kẹgbẹ́ tó àmì ní bàbá lórí nǹkan tó ń jà ròyìn lágbàáyé ń sin hypertension ẹ̀jẹ̀ ríru tó dẹ̀ jẹ́ wípé ṣe kò wá mọ ọmọdé kò má gbà ó sì mẹ́ẹ̀mẹ́ lọ. Sórí yèyé oge hypertension ọ̀fà ni hypertension ọ̀fà ara nìtọ̀ ṣúgà ọ̀fà ara ó ní ìtọ̀ ṣúgà ọ̀fà ara ńlá hypertension ọ̀fà ara ní kíní heart attack àbí kíní wọ́n ń pè ọ̀fà ara ní yọ̀díyọ̀dí ọ̀fà ara ní jẹ̀díjẹ̀dí ọ̀fà ara ní pé kéjò máa lé kéké kòkòrò máa rìn lára èèyàn ọ̀fà ara ní kéèyàn gbẹ́sẹ̀ lélẹ̀ kó dàbí pé èèyàn gbẹ́sẹ̀ lé abẹ́rẹ́ àbí èèyàn gbẹ́sẹ̀ léṣó ọ̀fà ara ní rọpárọsẹ̀ ọ̀fà ara ó ní kí ẹsẹ̀ máa gbóná gbúú ọ̀fà ara ní kéèyàn máa rọrùn sùn ṣó ń gbọ́ mi ọ̀dà good ọ̀nà wo lèèyàn wá lè fi kúrò nínú àdánwò yìí àfi kéèyàn ní oògùn ọ̀fà àtàwọn nǹkan ìtúsílẹ̀ tó dájú àpàrùn. Tí ọ̀fà ara bá ń bẹ lára èèyàn á máa ṣèyàn wàá kọ́kọ́ máa lálàá tọ́fà yẹn bá wọlé ìlú ibi tó ti gbé rí wàá máa lọ bẹ̀ padà wàá máa padà bọ̀ nígbà bá yá gbogbo ara èèyàn máa gbóná èèyàn máa láwọn àlá jábá ọ̀fà ara ṣe wọlé nù o. Ṣé wá rí kìrìsìtẹ́nì ni mí ní o mùsùlùmí ni mí ní o ẹlẹ́sìn àbáláyé ni mí ní o ṣé wá rà wá méjèèjì àwọn kan ń bẹ wọ́n jẹ́ ìyà ikú tí wọ́n bá dọ́dọ̀ Ọlọ́run wọn ò ní kú wọn ò sì ní wà láyé àwọn tí wọ́n máa ń bo àìsàn mọ́ra àbí àwọn tí wọ́n ti jẹ́ kí ẹ̀sìn wọ́n ti gbé ẹ̀sìn rù kò í jẹ́ kí wọ́n fẹ́ lu àjò wọ́n máa jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹ bá ní kí nìdí ókè irú ẹ̀sìn kan báyìí ló ń ṣe bóyá mùsùlùmí ni stẹ́ngẹ̀fúrúlà ó dẹ̀ yẹ pé kó o lọ béèrè pé máa lè mí kanlẹ̀ àyà mi máa ń já mo máa ń rèròkèrò lọ́kàn wọ́n lọ́hùn ṣe ní kú báyìí ìjọmọ mi ò ní kú báyìí ǹjẹ́ ní rúgbọ́n ẹjọ́ báyìí ǹjọ́ lè ò ní wá ká mi mọ́lé báyìí èròkèrò nu so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi kí ni ọwá fi lè léròkèrò kúrò oògùn apàrùn apàìsàn ni tóògùn ọ̀fà gidi bá wà lára ẹ ò ní rèròkèrò wàá sùn kanlẹ̀ wàá rí Ọlọ́run sìn wàá rí ṣọ́ọ̀ṣì lọ bọ́ tí owó lé wọn ó wá ń stẹ́ngẹ̀fúrúlà wọ́n yan Ọlọ́run lọ́ba stẹ́ngẹ̀fúrúlà Ọlọ́run ti dáríjì ẹ́ tẹ́lẹ̀ ẹni tí ò lówó àìlówó fatẹlòmíì o torí àìlówó lọ́wọ́ bàbá ìjáyà ọmọ skul fẹ́ sanwó skul lóbi gidi kí ìyàwó èèyàn wọ́n fẹ́ jẹun nílé káwọn ẹbí èèyàn kan béèrè nǹkan àìlówó fatẹlòmíì o gbèsè fatẹlòmíì o ọlọ́mọ jẹ́ ká jẹ́ tùnà àṣírí lówó o hello
Ọlọ́run máa gbé sórí Instagram máa gbé sórí àgbé ẹ sórí social media. social media kan ló gbé mi sí ẹni ọba lówó lọ́wọ́ kan ẹlòmíì ò ní gbé mi sí gbogbo ẹ̀ lọ́ni ọkọ̀ ọbẹ̀ bá gbé mi síbẹ̀. ó tiẹ̀ jẹ́ àwọn lónà àpò táwọn èèyàn ń yá yìí hello àwọn ẹgbẹ́ ń jẹ 100,000 wọ́n ń jẹ 20,000 ṣé bó ṣe yẹ kó àwọn lọ gbé ẹ sórí Facebook. wọ́n jẹ́ gẹ́ni láyé òde òní wọ́n fẹ́ fòfin kan lẹ̀ látòní lọ ẹni ọba ti jẹ gbèsè kó má jáyà mọ́ ẹ gbọ́dọ̀ sìn ín mọ́ tí wọ́n bá ní kínú dé ẹni epo tó wọ́n yìí ni o wọ́n bá ti sọ pé gbèsè tó jẹ́ kí ló dé ọ̀hún epo yìí láyé Tinubu epo bá ti wálẹ̀ máa sanwó mi o tó bá réyàn tó yọ ọkùn jù nísìn kẹ pé ẹ má fún un lóúnjẹ ẹ̀mẹ́yẹlẹ oúnjẹ ẹ má jẹ ẹ̀jẹ̀ máa sọ kálukú ẹ má jẹ ọmọ jẹ oúnjẹ mẹ́ta mọ́ nísìn. oúnjẹ méjì abẹ́ nǹkan ni. ẹ̀ẹ̀kan tó bá ti jẹ tàárọ̀ tó dáa kó máa jẹ talẹ́ ṣùgbọ́n nísìn kẹ tó wẹran pẹ̀lú ráìsì ṣe fọ́mọ láago 2 ọ̀sán 3 ọ̀sán ìyẹn ti kúrò Nàìjíríà o ìyẹn ti kúrò Nàìjíríà o ẹ má jẹ́ kí èèyàn wá bẹ́ẹ̀ gààrí pẹ̀lú omi tútù ẹ má sì jọ wọn nílé ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run bó ṣe kó lé tó Ọlọ́run níjó lé mọ́ wa Ọlọ́run níjó lé mọ́ wa níbi eré láti sòdodo ọ̀rọ̀ gbèsè jíjẹ ń fa hypertension fẹ́ lómi ń fa gbogbo nǹkan àìrí nǹkan gidi jẹ ń fa hypertension fẹ́ lómi ṣe wá rí ọlọ́mọdé èèyàn fẹ́ ìyàwó bú kó wàhálà bẹ́ lómi tó jẹ́ pé ọkọ ntọ́kọ fẹ́ nǹkan ni ìyàwó ọmọ ṣe ọkọ bú ìmọ̀ kó wàhálà bóbìnrin míì ọmọ bú ìmọ̀ kó wàhálà bẹ́ lómi àfi kéèyàn wájú tọ́mọ èèyàn bá ti rìnrìn kírìn ẹ lọ yọ nínú ìwàkiwà bíyàwó èèyàn bá ti hùwàkiwà ẹbẹ lọ́ǹtì kó hùwà bọ́kọ rẹ̀ bá ti rìnrìn kúrìn ẹbẹ lọ́ǹ kọ́lọ́ǹ fún un níwàhù tẹ́rí ìwà táwọn èèyàn tó súnmọ́ ni máa ń hù ìmọ̀ kórí ibú bá ní ìmọ̀ kó àìsàn báyàn Ọlọ́run dákun Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa gbogbo ẹ̀dá tí ń ṣe ń bẹ láyé abánináwó ló pọ̀ kò sẹ́ni abániwówó o Ọlọ́run má jẹ́ àṣì jẹ́ o Ọlọ́run má jẹ́ àṣì mú o Ọlọ́run má jẹ́ àṣìlẹ̀ tẹ̀ Ọlọ́run ní já pàdé ìbínú Ọlọ́run wàláhùlà wàlà kùwátá ìlà bìláyé àlè ilẹ̀ ẹ̀sìn. òun náà lẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà yẹn kọ́lọ́run ṣàánú wa sọ ní situation wa ń fà á àti ọ̀fà kan sábà àlùbáríkà òbídà ní ìlú Ìgbódù kíbi tó bá ti ń bọ̀ dé kò dú gàrí tó lọ sí Ìjẹ̀dẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction wá ti rí sambo tàbí kò pé 08023829492 08023829492 bíkíbi tó bá wà ò lè pè wọ́n ohun tó bá máa ṣe fún ẹ wọ́n á jẹ́ òmò bóyá ó máa yọjú ni wọ́n á jẹ́ kó mọ̀ múra sọ̀rọ̀ ààrẹ torí pé téèyàn bá ní àlàáfíà ló ń jọrọ̀ ó dàbọ̀ ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.